Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn aláàánú wa, àwa dúpẹ́ fún àánú àtojú rere tí a rí gbà láti rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kẹsàn-án. A gbàdúrà wípé gbogbo ohun tó ń jẹ́ ẹtì àṣedànù àṣeèrí nínú ayé wa lẹ́yìn yóò fagilé ní orúkọ Jésù. Ẹ̀yin Olúwa ẹ ó fún wa ní àṣeyọrí pọ́nbélé àti èyí tí ó yanrantí lórúkọ Jésù. Ẹ̀yin Olúwa yóò ṣàánú fún wa, a ó rí àánú àtojú rere yín gbà ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ó gbé yẹ̀wò lónìí yóò ṣe ayé àti ọkàn wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ní ọjọ́ ẹtì ọjọ́ 12 oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé ojú ẹ̀mí apá kejì, ojú ẹ̀mí apá kejì. A mú Bíbélì àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ ìkejìdínlógún. Orí 119 ẹsẹ̀ ìkejìdínlógún. Ó kà báyìí: là mí ní ojú kí èmi kí ó lè máa wo ohun ìyanu wọn ni láti inú òfin rẹ. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkàndógún títí dé ẹsẹ̀ ìkejìléníogún. Ìwé àwọn ọba kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkàndógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún. Nígbà tí ìránṣẹ́ ènìyàn Ọlọ́run náà sì dìde ní kùtùkùtù tí ó jáde lọ, wò ó, ogun yí ìlú náà ká àti ẹṣin àti kẹ̀kẹ́ ìránṣẹ́ rẹ̀ sì wí fún un pé, yéè bàbá mi o, àwa yóò ti ṣe é. Ó sì dáhùn wípé, má bẹ̀rù o, nítorí àwọn tí ó wà pẹ̀lú wa ó ju àwọn tí ó wà pẹ̀lú wọn lọ. Èlíṣà sì gbàdúrà ó wípé, olúwa, èmi bẹ̀ ọ́ là ní ojú kí ó lè ríran. Olúwa sì la ọ̀dọ́mọkùnrin náà ní ojú, ó sì ríran sí wò ó, òkè ńlá kún fún ẹṣin àti kẹ̀kẹ́ iná. Ó yí Èlíṣà ká. Nígbà tí wọ́n sì sọ̀kalẹ̀ tọ̀ ọ́ wá, Èlíṣà gbàdúrà sí Olúwa. Ó wípé, èmi bẹ̀ ọ́, bu ìfọ́jú lu àwọn ènìyàn wọ̀nyí. Ó sì bu ìfọ́jú lù wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Èlíṣà. Èlíṣà sì wí fún wọn pé, èyí kì í ṣe ọ̀nà o, bẹ́ẹ̀ ni èyí kì í ṣe ìlú náà. Ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi yóò sì mú yín wá sọ́dọ̀ ọkùnrin tí ẹ̀yin ń wá. Ó sì ṣe amọ̀nà wọn lọ sí Samaria. Ó sì ṣe nígbà tí wọ́n dé Samaria ni Èlíṣà wípé, olúwa la ojú àwọn wọ̀nyí o, kí wọn kí ó lè ríran o. Olúwa sì la ojú wọn, wọ́n sì ríran. Sì kíyèsi, wọ́n bẹ ní àárín Samaria. Ọba Israẹli sì wí fún Èlíṣà nígbà tí ó rí wọn pé, bàbá mi, kí èmi kí ó pa wọ́n bí? Àbí kí èmi kí ó má pa wọ́n bí? Òun sì dáhùn pé, ìwọ kò gbọdọ̀ pa wọ́n o. Ìwọ kò gbọdọ̀ pa wọ́n. Àwọn tí ìwọ ti fi idà rẹ mú àti ọrùn rẹ kò ní ìgbèkùn. Àwọn tí o ti fi kó ní ìgbèkùn, gbé oúnjẹ àti omi kalẹ̀ níwájú wọn, kí wọn kí ó jẹ, kí wọn kí ó sì mu, kí wọn kí ó sì tọ olúwa wọn lọ. Òun sì pèsè ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ fún wọn. Nígbà tí wọ́n sì jẹ, tí wọ́n sì mu tán, ó rán wọn lọ, wọ́n sì tọ olúwa wọn lọ. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ogun Síríà kò tún wá sí ilẹ̀ Ísírẹ́lì mọ́. Wàyí tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Lónìí, màá ṣe ìkádìí ìjíròrò mi lórí ojú ẹ̀mí gẹ́gẹ́ bí ara ẹ̀kọ́ sísẹ̀ntẹ̀lé tí mo ti bẹ̀rẹ̀ láti ọjọ́ mẹ́ta sẹ́yìn. Nínú Bíbélì kíkà wa tòní, ọmọ ogun kan ó wá láti mú Èlíṣà ìránṣẹ́ rẹ̀. Ìránṣẹ́ rẹ̀ ń bẹ̀rù Èlíṣà ẹ̀wẹ̀. Kò bìkítà, ó sọ fún ìránṣẹ́ rẹ̀ pé, àwọn tó wà pẹ̀lú wa ju àwọn tí ó dìde sí wa lọ. Ó wá gbàdúrà pé kí Olúwa kí ó la ìránṣẹ́ rẹ̀ ní ojú. Bí ó tilẹ̀ jẹ́ pé ojú ìránṣẹ́ rẹ̀ náà kì í ṣe pé ó fọ́ o, ó sì lè rí àwọn ogun Síríà. Ojú ẹ̀mí rẹ̀ ni kò ní ni ó nílò láti jẹ́ kí ó rí ogun Ọlọ́run tí ó yí wọn ká. Èlíṣà sì gbàdúrà, ó sì wí pé, olúwa, èmi bẹ̀ ọ́, la ojú kí ó lè ríran. Olúwa sì la ojú ọmọkùnrin náà, òun sì ríran. Sì wò ó, òkè ńlá kún fún ẹṣin àti kẹ̀kẹ́ iná. Ó yí Èlíṣà ká. Ìwé àwọn ọba kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún. Lẹ́yìn tí Ọlọ́run ṣí ojú ẹ̀mí ìránṣẹ́ Èlíṣà, ìbẹ̀rù ogun àwọn ará Síríà ó ti gbọ́dọ̀ pòórá nínú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ o. Èlíṣà wá sọ fún Ọlọ́run pé kí ó bu ìfọ́jú lu àwọn ọmọ Síríà. Ó sì kó wọn lọ sí ààfin ọba. Kò mú ohun ìjà kankan lọ́wọ́ rẹ̀ o. Bẹ́ẹ̀ ni kò sì dé àwọn ọmọ ogun náà rárá o. Ó kàn sọ fún wọn pé kí wọ́n tẹ̀lé òun ni, àti pé torí ojú wọn ti fọ́, wọ́n tẹ̀lé wọ àyíká ọ̀tá wọn lọ. Wọn kò bá sọ ẹ̀mí wọn nù ní ọjọ́ yẹn. Ká ní pé Èlíṣà kò dá ọba wọn lẹ́kun,
láti má pa wọ́n ni. Ó mú àwọn ọmọ ogun tí ó wá láti mú un. Ó mú àwọn tó fẹ́ mú ní ẹrú, ó mú wọn. Nítorí ó lè ríran ju ojú ara lọ. Nínú ìwé Sámúẹ́lì kínní orí ìkẹtàdínlógún, Gòláyátì ń yọ Ísírẹ́lì lẹ́nu. Ìyọlẹ́nu yìí tẹ̀síwájú fún 40 ọ̀sán àti 40 òru. Nítorí tí kò sí ẹnìkan lórí pápá ìjà náà tí ojú ẹ̀mí rẹ̀ ṣí. Gbogbo wọn wọ́n rí òmíràn tí kò ṣeé ṣẹ́gun, ṣùgbọ́n Dáfídì wá sí ibi ogun náà, ó sì rí Gòláyátì gẹ́gẹ́ bí ọkùnrin. Dáfídì sọ fún un pé, mo tọ̀ ọ́ wá ní orúkọ Olúwa àwọn ọmọ ogun, Ọlọ́run Ísírẹ́lì, ẹni tí ìwọ gàn lónìí. Màá ké orí rẹ kúrò, màá sì fi ogun Fílístínì fún àwọn ẹyẹ. Jẹ́ kí gbogbo ayé lè mọ̀ pé Ọlọ́run kan wà ní Ísírẹ́lì. Ìwé Sámúẹ́lì kínní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta títí dé ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Olùfẹ́, ohun tí o bá fi ojú ẹ̀mí rẹ rí yóò ní ṣe pẹ̀lú bóyá ìwọ yóò gbé gẹ́gẹ́ bí ẹni tí ó ṣẹ́gun tàbí onígbàgbọ́ tí a ṣẹ́gun rẹ̀. Tí o bá ti jọ̀wọ́ ayé rẹ fún Kristi, máa lo ojúlówó àkókò láti ní ìbáṣepọ̀ ojoojúmọ́ pẹ̀lú rẹ̀. Bí o ṣe ń ṣe èyí, mo gbàdúrà pé Ọlọ́run yóò la ojú ẹ̀mí rẹ ẹ̀wẹ̀. Tí Olúwa bá sì ti fún ọ ní ojú ẹ̀mí rẹ tẹ́lẹ̀, máa gbàdúrà fún àwọn ìfihàn ńlá fún ọ. Mo gbàdúrà fún àwọn ìfihàn ńlá fún ọ ní orúkọ Jésù. Àmín. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ ojú ẹ̀mí rẹ là bí? Ẹja sọ pé, bàbá mi, Olúwa là mí lójú ẹ̀mí, kí èmi kí ó lè máa rí ohun ìjìnlẹ̀. La ojú ẹ̀mí mi kí n lè máa rí ohun ìjìnlẹ̀. Ẹja sọ fún Ọlọ́run tí a ti la ojú ẹ̀mí wa tẹ́lẹ̀. Olúwa, ojú ẹ̀mí mi tí ó là yìí tún máa fi ohun ìjìnlẹ̀ wọ̀n mí síwájú àti síwájú sí, kí n lè máa rí ohun tí àwọn ẹlòmíràn kò rí. Olúwa yóò sì ṣe fún wa bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Olúbùkọ́láyà kó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kó lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.